tún ti gbede o gbogbo ẹ̀yin èèyàn wa lágbolé Lady K News Carrier òun náà la wà yìí o ọ̀rọ̀ tó ń jà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ Mewò Laka aka Mewò Kóká ẹ bá mi hashtag ẹ ṣé mo pẹ́ lọ́jọ́ mẹ́ta yìí ẹ̀yin ìyá mi bàbá mi má bínú kò fẹ́ sáré rí gbẹ́nu sí ni Mewò Laka ló gbé orí síta ṣé rí fídíò yìí mo fẹ́ kí gbogbo ẹ̀yin dádì ẹ̀yin mọ́mì kẹ́ bá mi wò ó ẹ̀kọ́ wà ń bẹ̀ o ẹ mọ̀ pé mo máa ń sọ kíní kan wípé I'm on social media to learn kì í ṣe láti wá búyàn kì í ṣe láti wá fẹ́ èèyàn paṣáyó kálukú ló ní tiẹ̀ lára kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára nísì tí Mewò Laka náà dẹ̀ ti wá bọ́ síta fúlì báyìí ṣe mọ̀ pé tẹ́lẹ̀ ọ́díò ló ń jà ńlẹ̀ ó ti wá gbójú síta ó ti wá sọ side of our story mo wá fẹ́ kí gbogbo ẹ̀yin dádì àtẹ̀yin oníyàwó kan oníyàwó méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo fẹ́ kẹ́ wo fídíò yìí kẹ́ rí ẹ̀kọ́ kan níbẹ̀ ẹ̀yin mọ́mì mi náà ìyá alálùbáríkà ní gbogbo yín pátápátá mo fẹ́ kẹ́ yín náà wo fídíò Mewò Laka yìí a máa gbọ́rọ̀ látẹnu ẹ̀ nítorí ẹnujọ́ mẹ́ta ẹ̀ voice note ẹ̀ leak out níbi tó ti ń body shame yálé ẹ̀ tó pè lẹ́lẹ́dẹ̀ ó lókọ̀ tóbi ní ọ̀rá ti bá gbogbo rẹ̀ jẹ́ ó ní kò fine ó wọ̀wọ́ ó bẹ̀rẹ̀ sí ní dárúkọ ẹ̀ ó ṣoríṣiríṣi sínú voice note yẹn àwọn blogger wọ́n gbé wọ́n bá jù síta ọ̀rọ̀ dìbò ló yá mi ó di woro sí woro now Mewò Laka ti wá bọ́ta fully kò wá ṣbá voice note dé mọ́ ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu Mewò Laka ẹ má bá mi ká lọ ẹ má gbàgbé subscribe sí YouTube channel mi o Lady K yín náà ni o èmi náà ṣì máa sọ sí o mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ látẹnu Mewò Laka kí n tó wá sọ ti tèmi mi ò ní much láti sọ sí but to my own little knowledge mo máa contribute sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìdí tí mi ò dẹ̀ ṣe ní bọ́lẹ̀ ńbẹ̀ fún Mewò Laka ni wípé Mewò Laka jẹ́ èèyàn kan tó jẹ́ wípé ó ti bú àwọn èèyàn gan lórí social media ẹjọ́ ẹ má bínú Mewò Laka kò sọ̀rọ̀ tí kò ń dá sí kò sọ̀rọ̀ tó máa kọjá bó bá gbọ́rọ̀ marriage dé yóò kẹnu bọ̀ òun làwọn náà ṣe máa bá gbẹ́nu sí but agbẹ́nu sí ní ọ̀nà tó tọ́ tó yẹ ó yá let's go there ẹjọ́ gborí wọlé. Àwọn tí mo bá lé ń kọ́. So that is my own way of honoring my family and my yales. Ṣé ọ̀rọ̀ mi ti yé yín? Mi ìfẹ́ ka comment, mi ìfẹ́ kẹ́ distract mi. Ẹ̀rí parí. That is my own way of honoring my ìyálé. Now, ṣé voice note tí ẹ rí yẹn ohùn mi ni. Ẹ̀yin náà mọ̀ ẹ̀yin Mewò Lakians. Madam Rufi, thank you. Ayoka Stone, ẹ tún ti dé olórúkọ ọmọ mi ẹ ṣé. Ẹ̀yin náà mọ̀ mi ò ní parọ́ fún yín. Ohùn mi ni. Wọ́n doctor ẹ̀ kì í ṣe AI. Wọ́n ṣe kíní kan. Wọ́n ṣe kíní ohùn mi ni. Èmi ni mo sọ. Àmọ́ bọ́rọ̀ ṣe rí rèé. Mo ti gbàṣẹ lọ́wọ́ ọkọ mi àti àwọn ìyálé mi àti àwọn ẹbí ọkọ mi. Wọ́n ti fún mi ní àǹfààní láti ṣe eléyìí. So I will give you a brief history on how I met my husband. I met my husband in a decent way. Let me just put it that way. Ní ọ̀nà tí Mùsùlùmí méjì fi gbọ́dọ̀ pàdé ara wọn tó ṣe tẹ́wọ́gbà níwájú Ọlọ́run ọba Allah subhana la wa ta'ala. Thank you. I will get there, don't worry. What he told me was, Mewò Laka, mo fẹ́ fẹ́, come and be my wife. He said, and I asked, you can't be single. You must be married. He said, yes. Mo ti níyàwó méjì. Àwọn méjèèjì dẹ̀ ṣe abiyamọ fún mi. Alálùbáríkà dẹ̀ ni gbogbo ni àwọn ìyàwó mi. Àwọn ọmọ mi dẹ̀ ń ṣe pọ̀. O lè mọ ọmọ ìyálé, o lè mọ ọmọ ìyàwó. Mo ní
I don't have problem with ìyálé. Ìyálé tó bá lè gba ìyàwó, that means wípé kò ní ní problem láti gba ìyàwó number 3. Mo ní but as obìnrin, the second wife ńkọ́, níwájú Ọlọ́run àti ènìyàn tá gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́. Quran mi dà. Mi mọ̀ bóyá haram ní kéèyàn fi Quran búra. Ta ló wà ńbẹ̀ Ahmed? Ẹ bá mi mú Quran mi wá. Ẹ̀yin èèyàn mi kí n tó fọwọ́ kan Quran, ẹ jọ̀ọ́, ṣé kìí ṣe haram ní kéèyàn fi Quran búra? Ó yá. Bá mi gbé ìkan nínú àwọn Quran mi wá. Bring that. Okay, thank you. Okay, wọ́n ní haram ni. Àwọn èèyàn mi ní haram ni. Okay. Ẹ ṣé, ẹ̀yin náà ò ní ṣubú sínú ẹ̀ṣẹ̀. Thank you. Wọ́n ní haram ni. Ẹ ṣé o, thank you. Ọlọ́run ló ní kí n béèrè. Mọ̀súrà mi. Okay, mo wá fi orúkọ Ọlọ́run àti ọjọ́ tí màá wọlé sùn tó jẹ́ wípé a kó èmi nìkan nínú sàréè. Tá máa béèrè lọ́wọ́ àwọn ìbéèrè lọ́wọ́ mi. Mo ṣe wàláì. Èsì tí ọkọ mi èjìká fún mi ni wípé sórí eléyìí tí mo fẹ́ fẹ́ lé tó jẹ́ second wife. Ó lò ní wàá gbádùn jù. Ayoka Stone, Taiwo Aláùsá Usman, thank you. Ó ní òun ni wàá gbádùn jù. Bó ṣe sọ náà nìyẹn, ó ní Aisha. She is a blessed woman. Pé tó bá sọ̀rọ̀ ìyàwó alálùbáríkà, tó bá sọ̀rọ̀ wípé number 1 fan ẹ. Nǹkan tó sọ fún mi ni o. Wọ́n ní as a matter of fact, àjọ máa ń wo fídíò ẹ ni. She loves you and she's a simple woman. Kò sí ẹni tí ò ní sí ẹ o. Ṣùgbọ́n sórí Aisha mi, wàá gbádùn ẹ. Moani, this is what we are going to do. For me to be convinced, you will go and tell her. He said she knows. I don't want to privacy family me if I divulge too much. And she told me the reason why she knows. With a second wife, having a third wife for him is a necessity that he needs it. Kì í ṣe wípé bóyá and ọkọ wa dẹ̀rẹ́ èjìká kì í ṣe ṣìnà. Kò tiẹ̀ lè wo obìnrin olóbìnrin eyeball to eyeball. Tó bá wo obìnrin tí í ṣe ìyàwó tiẹ̀, tó bá jẹ́ obìnrin olóbìnrin, ó máa lower gẹ̀ẹ́sì ẹ̀ ni. Alùsùnà to the corner. Only she knows that I need it and we have discussed it. Fine. Nígbà tí ó máa sọ fún ìyálé mi wípé the time is now. Mo ti rí ìyàwó. Mẹ́wàá láká ẹni tó mọ̀ náà ni mẹ́wàá láká ni mo máa fẹ́. Ó normal. Automatically ìyálé mi tó ti jẹ́ number 1 fan mi. Ṣé mo kọ́kọ́ ní like mi mọ́. Borí gbogbo wa la mọ̀ wípé òòṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú. Jẹ́ ń pé méjì obìnrin kò dénú. She reacted like a normal woman. Like a normal woman. But do you know, my husband was smart enough. Kini to wa bi nse bako. My husband was smart enough not to tell me that she reacted. Ọkọ mi ò sọ fún mi. She only said, my husband only said, I've told her, and don't worry, everything will be fine. But èèyàn kan ló wá ṣe òfófó fún mi. Wípé ìyálé ẹ̀ máa fárígà. Ó lóun ò fẹ́ yàwó. Mo dẹ̀ fún ẹni yẹn lésì. And the same èsì
ni mo fún ọkọ mi. The day my husband said bye bye ni mo ní kò sí obìnrin tí wọ́n máa ná fẹ́ fẹ́yàwó lé tí ò ní react. Ọkùnrin tí ó bá sọ fẹ́yàwó ẹ̀ wípé mo fẹ́ fẹ́yàwó tí ẹ ní go ahead kí ló kàn mí, kéèyàn sáré fún irú ọkùnrin bẹ́ẹ̀ a jẹ́ wípé olórí burúkú ọkùnrin ni. Gbogbo wa smile. We did nikah, we did everything. Everything was okay. But láti ìgbà yẹn mama ní mi rí ìyálé mi. Ìgbà wo la fẹ́ meet ara wa, wá ló kù díẹ̀. My husband is somebody. Ohun tó bá ṣẹlẹ̀ ní ilé ìtọ́dọ̀ mi kò ní délé lọ́hùn. Ohun tó bá dẹ̀ ṣẹlẹ̀ ní ilé lọ́hùn kò ní débí. Òun ni mo ṣe máa sọ wípé ọkọ lọkọ mi. Mi ì mọ nǹkan tó ṣẹlẹ̀. But all of a sudden mo kàn realize wípé àwọn kan wọnú DM mi inú WhatsApp mi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bú mi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé mi ṣépè. Níbo lélẹ̀ ti wá kẹ́. Wọ́n ní ìyálé mi náà bá dédé fẹjọ́ mi sùn wípé àwọn èèyàn sẹ́ndì àwọn update mi wípé àwọn ni mò ń bá wí. Àwùsù bí láì. Èwo nínú wọn? Ṣé ní gbogbo time yẹn a ní agbára nítorí wípé communication àti open-mindedness wà. A ní abọ́jú, okay, tán bá lẹ́yìn ni mò ń bá wí, ẹ lọ wo date báyìí tí mo ṣe léyìí. Ẹ lọ wo date báyìí. Example ni the video that came out a month after my nikah. Tí obìnrin àṣetọ́ nìkan tó lọ ṣe in the name of wọ́n ti ní má dárúkọ anybody. But obìnrin tó kọ́kọ́ lọ gbé kíní yẹn, wọ́n lọ crop fídíò kan tí mo ṣe nígbà ayé olóṣèlú tí mo campaign. Tí ìyàwó member or speaker of House of Assembly, kí lorúkọ máa yìí, tó lọ fi ẹ̀gbẹ́ gbá ìyàwó ẹ̀, tí ìyálé lọ fi ẹ̀gbẹ́ gbá ìyàwó dànù ní online tí gbogbo èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀. Wọ́n wá lọ gbé, wọ́n crop ẹ̀. Wọ́n ní mo sọ wípé kí àwọn ìyálé lọ kú. Wọ́n wá send ẹ̀ sí ìyálé mi. Everybody wá bẹ̀rẹ̀ sí ní gbà bí ìgbà ọtí. Everybody bẹ̀rẹ̀ sí ní gbà bí ìgbà ọtí. But ìyálé mi being a very intelligent person, nígbà tí she is not a kind of woman tó mọ̀yàn gbé sínú. Let me say she's just like me. Tó bá ń bínú tiẹ̀, Tajudeen Abbas, thank you. A bínú tiẹ̀ wùrùwùrù á sọ tinú ẹ̀ ni, wọ́n ń ṣe finú jà. She spoke her mind to our husband. Why will your wife say this? Then she was told to go and check the date I did that video. When she went back to check the video, she realized I did the video precisely a year before my nikah. That settled it. Wọ́n dẹ̀ sọ fún mi nínú ilé, má bother láti ṣàlàyé. Oh, ní anybody ní apology. You understand? And láti ìgbà yẹn àmọ́ ẹni yìí, èèyàn kan wà. Àwa mọ̀ bóyá èèyàn kan ni o, bóyá èèyàn méjì ni o. Ó wá sọ díṣẹ́. Ó mú nọ́mbà mi. Bó ṣe get nọ́mbà mi is clear to me. Nọ́mbà mi wà lórí Facebook. Bó ṣe get nọ́mbà ìyálé mi, mi ò mọ̀. Tí mo bá ti ṣe post kan, ó máa screenshot ẹ̀, ó máa send ẹ̀ sí ìyálé mi. A ní ìwọ ni lágbájá ń bá wí. A wọnú WhatsApp tèmi, a wá bẹ̀rẹ̀ ìpè. Ó dẹ̀ lo international number, impersonating my ìyálé. Báyọ̀ Adéríbigbé, orí ẹ̀ ò pé, lọ bèrè lọ́wọ́ ìyá ẹ̀.
Báyà dé rí gbé ìyá ẹ̀ ló ń bá wí. Ìyá ẹ̀ ní second fiddle. Ìyá tó bí ẹ lọ́mọ ní second fiddle. I'm not a second fiddle. Then block ẹ. Mo ti sọ wípé is that time tó ní kí n máa fún gbogbo yín lésì. Ẹni yẹn wá wọ́ sínú WhatsApp mi. Ó ń sọ̀rọ̀, ó ń send message sí mi as if wípé ìyálé mi ló ń sọ̀rọ̀. Tí mo bá ti rí message yẹn, màá fi hàn ọkọ mi. Ọkọ mi á ní look. Á ní look. It's not that pé bóyá mo fẹ́ fi ìyálé ẹ̀ kẹ́. I've been married to my wife for years. Mo mọ ohun tó lè ṣe. Mo mọ ohun tí ò lè ṣe. She cannot stoop this low. Tínú bá ń bí, èmi ló máa confront. Do you understand? Ọ̀rọ̀ yìí mà wá le. Ó wá di nǹkan tí àwọn kí lorúkọ lady tó máa ń borí tó máa ń ṣẹnu yàmàyàmà yìí. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ju òkú ọ̀rọ̀. Màmá kan náà wà ní diaspora abóra jẹ̀bi. Gbogbo excuse me, gbogbo wọn sọ̀rọ̀ mi di kíní. I started ignoring. Instruction tó fún mi ni pé kí ignore. Message á wọlé. Èmi náà tún ó wá dàbí ẹni wípé ọkọ mi ló wà láàrin àwa méjèèjì. Ìyálé mi á fẹjọ́ sùn pé wọ́n tún ti send kíní sí mi. Wọ́n lé mi lọ́mọdé ń bá wí. Èmi náà tún sọ wípé wo ìyálé mi ló ń ṣe kíní, irọ́ ló ń pa. And the person doing that knows so much about our family. I cannot lie to you. There are some things tí mi lè sọ bí. Ó mọ àwọn story kan ní even tí èmi gan ò mọ̀ nípa ilé ibi tí wọ́n ti fẹ́ mi. How will I know that she's not the one? Ó wá dé level kan mo bẹ̀rẹ̀ sí ní doubt ọkọ mi. There was a day mo sọ fọ́kọ mi, mo ní ẹ kàn fi package ìfẹ́ mi ni. Ẹ kàn sọ fún mi pé ìyálé mi dáa ni. Ẹ kàn tàn mí jẹ ni, ẹ ti mọ̀ wípé tẹ́ bá ba ìyálé mi jẹ́ lọ́dọ̀ mi ní fẹ́ yín. Ẹ ti mọ̀ wípé tẹ́ bá ba obìnrin ẹgbẹ́ mi jẹ́ mi ò ní fẹ́ yín. This woman is kìnìkan. Ó wá di wípé my husband is trying to convince me and he's trying to convince my ìyálé. Kò rí báyìí. Ọ̀rọ̀ yẹn lọ. So many text messages. There are some numbers that track. There is a particular number. Tó ṣépè fún mi, tó bú mi, tó sọ̀rọ̀ nípa ọkọ mi. Tó ní kí n má fèsì o. I track ẹ̀ adẹ̀mẹ́ni tó jẹ́. In all sincerity, amẹ́ni tó jẹ́. A rí wípé is a devil within. Wọ́n dẹ̀ fẹjọ́ ẹ̀, wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ fún ìyálé mi. Ìyálé mi dẹ̀ ló máa put ẹni yẹn into check. I will put him. Ma check ẹ. But this thing never stop. Honestly, it never stop. Nígbà tó dé level kan, mo bẹ̀rẹ̀ sí ní impression wípé èjìká mọ̀ ó ń parọ́ fún mi ni. This is how it happened. Bí voice note yẹn ṣe jáde. A wà nínú ilé ni. Message yẹn kàn wọlé sórí fóònù mi. Picture ọkọ mi tí mi share online rí. Ẹni yẹn wá gbé. Ọjọ́ yẹn a dẹ̀ kó àwọn ọmọ lọ amusement park ni. Amusement park tá a dẹ̀ lọ strictly family business ni. Ó wá mú picture ibi amusement park yẹn náà ti ya photo ọkọ mi. Wọ́n wá gbé tèmi sí lẹ́gbẹ̀ẹ́. Wọ́n wá kọ àwọn information kan tó jẹ́ wípé èmi gangan ò mọ̀ ń pa ẹ̀. Tó jẹ́ nǹkan tó wà láàrin ìyálé mi àti ọkọ mi. Bí mo ṣe kà á, mo rí wípé disappearing message ni. Bọ́ ẹni yẹn, ó rò wípé mo gọ̀. Ó ní bọ́n ṣe ń ṣe tó bá send this disappearing message sí ẹ, ó lè screenshot ẹ, ó lè save ẹ, tó bá dẹ̀ ti kúrò àparẹ́ bọ̀ oníbàwà ṣe ń ṣe, ó lọ́gbọ́n táwa ń dá sí. Immediately ọgbọ́n tí mo máa ń dá sí disappearing message tí n bá fẹ́ lò as evidence, mo dá sí. Ká ní wípé mi save message yẹn ní ọjọ́ yẹn, wàláì, àwọn people yìí ti lé mi lé tán. Màá kàn máa ṣàlàyé ni, kò ní sí evidence. Ọlọ́run ní jẹ́ ká kó sọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa.
àní bọ́ sọ́wọ́ ẹni tó ń ṣọ́ni. Mo wá fi hàn ọkọ mi, mo ní have a look at this. Ọkọ mi kà, mo bá fárígá, mo ní now you can't convince me that this is not coming from my ìyálé. Mo ní nobody can tell me. Mo yarí. Ọkọ mi ní block that number. Mo wá block ẹ lójú wọn. Bó ṣe jáde tán, ìjẹ́ èèyàn wá gbé mi. Ìjẹ́ èèyàn gẹ́gẹ́ bí ẹni ara. Ibi tí mo fi jẹ́ obìnrin wá dé. Mo wá rò Ọmọlọ́lá. It is exactly a year tí wọ́n ti ń drag ẹ lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ti ń drag ẹ lórí ọ̀rọ̀ yìí. Tí àwọn èèyàn ti ń rí dúkù ẹ. Wọ́n jẹ́ kó nísinmi nínú DM. Ẹlòmí àdédé pé tí mo bá ti gbé ẹ lò. A ní èpè, ìwọ lọ gbọ́kọ lọ́kọ, ìwọ lọ ṣe kinní kan. Mo ti rí èèyàn kan tó pé fóònù mi ríǹgì tí mo ní tí èjìká ní fóònù ẹ máa ríǹgì, mo ní ta ni? Ó ní kò gbórúkọ wá, mo ní ẹ bá mi gbé. Béjìká dẹ̀ ṣe gbé nọ́mbà yẹn. Tẹ́jìká ní hello, this is our husband speaking. What can I do for you? Ẹni yẹn dẹ̀ ni a fẹ́ dóyàwó yín aṣẹ́wó ni, a fẹ́ dóyàwó yín ni, olórí burúkú ìyàwó yín alájí. You know, those are the harassment tí mo máa ń gbà lójoojúmọ́. I've had it to this place. For the first time, mo disobey ọkọ mi. Mo bá lọ síbi WhatsApp yẹn, mo unblock nọ́mbà tán ní kí n unblock. Mo bá unblock ẹ. Mo wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé out of annoyance, mo ní because I was convinced then that it was my yale. Wallahi, I was convinced then. Mo ní irọ́ ni Èjìká is just trying to protect pé kíjà má ṣẹlẹ̀ láàrin àwa méjèèjì. Bí mo ṣe down yẹn pé Aisha, mo mọ̀ pé wọ́n ni. Tó bá ń fool anybody, o lè fool mi. Ó yá dáná ọjà. Kí ló dé? Ó fẹ́ pa mí ni. She be second wife ni. That was how that voice note started. Tí ẹ bá rí àwọn àṣírí ńláńlá tẹ́yìn gan ò tí gbọ́ nípa mi. Àwọn èébú ara tí ẹni yẹn bẹ̀rẹ̀ sí ní bú mi. Ó ń sọ̀rọ̀ bí ẹni wípé yes, ìyálé mi ló ń bú mi. Ó ń sọ̀rọ̀ bí ẹni wípé yes, Aisha ló ń bú mi. Ó wá ní òun máa lọ sórí social media. Òun máa lọ bí àṣírí mi síta. Òun máa lọ gbé picture ọkọ mi síta. Òun máa lọ sọ bí mo ṣe jẹ́ gbọ́kọ́gbọ́kọ́. Kíní kan dẹ̀ ni mo hate láyé mi kéèyàn máa threaten mi. Ibẹ̀ lèmi náà ti bẹ̀rẹ̀ sí ní fèsì. Pé ọ̀nà wo ni mo fi jẹ́ gbọ́kọ́gbọ́kọ́? Ṣebí second wife ni ẹ́? Ṣebí ìyálé wa ṣe, you know, mo bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀. Ṣé wá ráwọn ọ̀rọ̀ àwọn voice note tẹ́ rí yẹn? Wọ́n join ẹ̀ ni. Kì í ṣe bí mo ṣe sọ straight nìyẹn. I have the voice note. Kò ṣe bí mo ṣe sọ, wọ́n wá join ẹ̀. Gbogbo ibi tó bá ti dàbí èébú tó bá ti kíní, wọ́n join ẹ̀. The only time tí mo bẹ̀rẹ̀ sí ní bú èébú ara ni ìgbà tí èèyàn kan bú mi, nígbà tí ẹni yẹn bẹ̀rẹ̀ sí ní bú mi léébú ara, tó bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀tá àwọn ọmọ mi ṣépè. Thinking it was my ìyálé that was talking. And I said it there. Mo ní nǹkan tí èmi náà ṣe ń bú ẹ padà pé kó má pa mí. Ó lè pa mí. Mi ṣe lọ́hùn nítorí pé mo fọ́kọ. Ìyálé wa ò pa ẹ́ nítorí pé wọ́n fẹ́. Ọkọ ẹ̀ dẹ̀ ti present ẹ sí mi. Mo ṣáà ń sọ bẹ́ẹ̀. Mo ló lè pa mí. It's high time I fight for myself. Kí ló dé? Mo ṣáà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Mo sọ̀rọ̀ bẹ́ẹ̀. Òun náà court tí wọ́n join, tí wọ́n court. Mo ní mo dẹ̀ mọ̀ wípé o ò lè fẹjọ́. Mo sọ̀rọ̀ yẹn, mo ní o ò lè fẹjọ́ mi sùn ọkọ. Because you have been denying all this while wípé o mọ nǹkan kan ìwọ kọ́. Mo ní now tó bá wá lọ fẹjọ́ mi sùn ọkọ, tó bá fẹjọ́ mi sùn ara ilé, ayé wa mọ̀ pé so ìwọ ló wà nínú òkùnkùn tó ń ta fà sí mọ́lẹ̀. I did that purposely because I want to fish that person out. I want to fish that person out. You understand? Ẹni yẹn wá bẹ̀rẹ̀ sí ní send àwọn voice note yẹn. Ó bẹ̀rẹ̀ sí ní send ẹ̀ sí àwọn ọmọ ọkọ mi, àwọn ọmọ ọkọ mi. Meanwhile, gbogbo àwọn ọmọ ọkọ mi lèmi náà send àwọn kinní yẹn sí.
So gbogbo àwọn tó wá send ẹ̀ sí tó jẹ́ ará ilé wa tó jẹ́ ẹbí ọkọ mi gbogbo wa bẹ̀rẹ̀ sí ní gbé ẹni yẹn ṣépè because they know wípé ìyálé mi ò lè ṣe mọ̀ pé mi ni mi ìmọ̀ ìyálé tèmi wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé ìwọ tó fẹ́ dá ilé wa rú tó fẹ́ ṣe kíní kan ẹni yẹn reply tó expect pé kò bá bó ṣe ń protect mi bẹ́ẹ̀ náà ṣe ń protect ìyálé mi àwa méjèèjì náà protect ìgbà tó kọ mí dé mo ní I have disobeyed you wọ́n ní kíni mo wá play gbogbo voice note yẹn mo play ẹ̀ fún wọn mo ní mo ti fẹ́ nìyẹn lésì wọ́n á ní Ọmọlọ́lá ò gbọ́ràn sí mi lẹ́nu èmi ń sọ fún ẹ wípé ìyálé ẹ ò lè stoop this low ìyálé ẹ ò lè stoop this low ṣebí ìyàwó mi ni ṣebí mo mọ̀ she is not ó lè máa bínú ó lè máa ṣe but she is not this petty she can't do this inú tí ẹ fẹ́ máa bí mi bí ẹni wípé why are you understand wọ́n wá ní wọ́n dẹ̀ sọ̀rọ̀ kan wọ́n ní I hope you have not played into the hand of these people mo ní irọ́ ni mo ní kìrìkan because of that wọ́n ní láti pé àwọn àgbààgbà lé ní enough is enough ògiri ẹ̀yin méjèèjì ló lanu tí aláǹgbá wọbẹ̀ ìwà àti ìyálé ẹ̀ tí ìwà àti ìyálé ẹ̀ látọjọ́ èyí tẹ́ ìbá ṣe wípé à ń fún ní time à ń ṣe pé kìnnìkan kẹ́yìn méjèèjì kẹwàá mature kẹ́ ṣe kìnnì it's high time you people come together tẹ́yìn méjèèjì bá come together àwọn ará àta wọn lè tọwọ́ bọ àárín yín so they call us together lọ́jọ́ tó dẹ̀ pé wá jókòó tá a sọ̀rọ̀ kò sí drama kò sí èébú I even went on my knees níwájú ìyálé mi iwájú ẹ̀ ni mo kúnlẹ̀ sí báyìí tí mo ti ń sọ fún wípé ọjọ́ yẹn ni ẹlẹ́ni dẹ̀ fi ó tún fi àwọn ọmọ ẹ̀gan búra ó lóun ò mọ nǹkankan nípa voice note yẹn and I said I am sorry if there is any way tí mo bá dé hurt yín I am sorry mo bẹ̀ ó dẹ̀ fà mí àwọn fúnra wọn ló fà mí lọ́wọ́ jó dìde tá a jẹ́ ń ṣàwàdà wípé I will come mo fẹ́ wá dáná fún yín mo fẹ́ ṣe and we forgot it just like that everything settled èmi àti ìyálé mi ò ní wàhálà àlàáfíà ní ilé wa wà ọkọ wa nísinmi àjà every weekend àwọn ọmọ ìyálé mi wọ́n máa wà nínú ilé mi tó bá ti di weekend báyìí let's go to mommy kinini let's go to Umu ni ilé mi ni gbogbo wa àwọn ọmọ mi àwọn ọmọ tiẹ̀ we are one bon tó wá jọ wá lójú nígbà tá dédé rí voice notes tí mommy in the diaspora tí wọ́n gbé jáde tí wọ́n ti cut and join tí wọ́n ti cut and join tí wọ́n ti cut and edit of course àwa ti tò ilé wa àlàáfíà lèmi àti ìyálé mi wà kò sí drama. This thing has happened before, and we have embraced peace. So when the thing came out, hey, money gone, yeah, thank you. So when this thing came out, everybody were like, tattoo lele. That was why I decided to keep shush. Because mo wo wípé tí n bá ní kí n bọ́ síta nígbà yẹn kí n máa ṣàlàyé ẹni ẹlẹ́ni ìyálé mi tó jẹ́ private person tí ò sí lórí social media I will be forced to mention her name màá máa ṣàlàyé nǹkan tí ò yẹ kí n ṣàlàyé nípa privacy ilé mi àti ìgbéyàwó mi I decided to keep mute I decided to keep quiet because ilé mi àwa tá a jára lé a kàn ń wo drama tí gbogbo yín ṣe kàntánkàntán tí gbogbo yín sọ rádaràda tí gbogbo yín sọ a kàn ń wò yín a kàn rẹ́rìn ni you understand because it is clear mo mọ̀ pé ìyálé mi kọ́ ló rán yín níṣẹ́ Ọlọ́run ti bá wa ṣẹ́gun àṣìtàn ìyálé mi náà dẹ̀ ti mọ̀ pé misconception ni dẹ̀ nínú fídíò yẹn tí ìyálé mi gan
tó wá gbọ́ gbogbo nǹkan tó sọ sí mi á ní ó yẹ kí n gbé àwọn ọmọ. You understand? Àwọn tó sọ sí mi terrible, ó burú. As a matter of fact, ó burú. Àwọn èpè yẹn pọ̀. So they can't blame my reaction for the action. And we embrace peace, and every one of us left. But nǹkan tó wá jẹ́ kí n wá bọ́ síta báyìí. Ẹ̀rí yín pa mí. Àwọn wèrè kan, àwọn aláwòkù kan. Àwọn tó jẹ́ wípé a ti fà lé Ọlọ́run lọ́wọ́. Àwọn tó jẹ́ wípé gbogbo ẹbí ti fohùn ṣọ̀kan. A ti jókòó sórí ìtẹ́ tá a fi ń kírun. A ti bẹ Ọlọ́run tì wọ́n. Àwọn aṣàbòsí. Justice for Aisha. Mo fi àsìkò yìí sọ fún yín wípé ìyálé mi ò rán yín iṣẹ́. Ìyálé mi ò ṣe oníkúpani obìnrin tó ń ba yí ọkọ jẹ́ lórí social media. Tí gbogbo ẹ̀yin bloggers tí ẹ bá ti rí ẹ̀ǹkátà àwọn ìyálé tó máa ń tú ìhòhò ọkọ wọn síta fún yín láti fi jẹun nítorí pé wọ́n fẹ́ yàwó lé yín. Ilé mùsùlùmí ni ilé tiwa. Mo máa sọ̀rọ̀ kan ní wọ́n fẹ́ mi lé olórí burúkú. Kò sí ilé tí ṣe ò sí. Inú ilé wa láti ń jẹ èkúté onídòdó. Aisha ò bẹ̀yìn fún justice. Gbogbo èpè tí Aisha tó dẹ̀ fi búra wípé tó ń bá mọ̀ nípa ẹ̀, a máa jẹ́ ti yín lẹ́yọ kọ̀ọ̀kan. Nítorí pé ẹ jẹ́ kí ọmọbìnrin yẹn bẹ́ẹ̀ di principle ẹ̀. Kì í ṣe pé a máa jẹ́ ti ìrandíran yín lẹ́yọ kọ̀ọ̀kan. Àfi tẹ́ bá túbá. Àfi tẹ́ bá tọrọ àforíjì níwájú òwe èmi, ìyálé mi, ọkọ mi, ẹbí wa. Wàláì. Kò rán yín níṣẹ́. Kò bẹ̀ yín iṣẹ́. Kò pariwo justice lọ́dọ̀ yín. Ilé wa, ilé mùsùlùmí ni. Ẹ̀ṣọ́ gbà yín. Mi ń ṣe Mercy Aigbe. Mi ń ṣe Tatúlẹ̀ drag nítorí wípé ó fọ́kọ. Mi ń ṣe Lizzy Anjorin. Bẹ́ẹ̀ ṣe àwọn ará ìṣáájú tẹ́ ẹ jẹ́ kán nísinmi. Tẹ́ ẹ gbógun tì wọ́n. Ẹ lè gbógun tì mí ń bẹ̀ o. Nítorí wípé lọ́dọ̀ tí wọ́n olè ilé ló ṣílẹ̀kùn fún tòde tí yín tẹ́ fi ń dà wọ́n láàmú. Àwa tí ilé wa, àwa tẹbí wa á ṣílẹ̀kùn fún yín o. A bẹ̀yìn iṣẹ́ o. Àlàáfíà nìyálé mi wà, àlàáfíà ni mo wà, àlàáfíà lọ́kọ mi wà. Gbogbo fídíò yín mo ti ẹ̀rí mánéjà Àṣàbàrí ṣòṣì. Ẹni tó yẹ kán forò lé nílùú. Tó ń torí tó ń ba ayé aláyé jẹ́, tó ń da ìgbéyàwó rú, tó ń gbé àwọn ìyàwó oníyàwó fún àlè nítorí pé ọkọ wọn ò lè tàtẹ̀kànlẹ̀. Òun náà dá sọ̀rọ̀ yìí. Ṣé ẹ mọ̀ wípé bí yàrá bá gbé ní sọ́lẹ̀ kéékèèké a máa gorí ẹni ṣá. Ṣé wá rí gbogbo àwọn àti wèrè mọ́mì diaspora tó jẹ́ onìkan ní representative kí ló ń jẹ́ ṣé ó ní push method aláwòkù. Ṣé ẹ mọ̀ wípé obìnrin tán bá ti ń tọ́jú lárò tán bá ti gérun orí ẹ̀, ohun tẹ́ fi máa mọ̀ ni wọ́n á kọ́ fa orí ẹ̀ dán. Gbogbo yín tẹ́ ń sọ̀rọ̀ pátápátá. Àfẹ̀yàn kan tí mo rí divorcee ní ẹ̀sìn nílé ọkọ. Èyí tó ń gbé pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin tó ń pè ní partner tí wọ́n ń bá sùn lọ́fẹ̀ẹ́. So a kàn ń wo ọ̀rọ̀ yín. À ń bá yín, a kàn fi ń dọ̀wẹ̀kẹ́ ni. Ìdí tí mo fi wá báyìí ni pé mo rí pé àwọn tèmi kan wọ́n ti ń sọ̀rọ̀ wípé ìyálé ẹ̀ ló set ẹ̀ up. Àwọn kan ti ń pè mí, alájà àwa náà fẹ́ bọ́ síta. Save your soul, thank you, I love you. Àwọn tèmi náà ti ń pè mí, àwa náà fẹ́ bọ́ síta. A mọ̀ pé wọ́n dọ́kítọ̀ kìíní yẹn ni, wọ́n gé kúkúkú ni, àwa náà máa ṣe kìíní kan, kó gbé full video jáde, ẹ fún wa ní full video. Ẹ jọ̀ọ́, gbogbo ẹni tó bá fẹ́ràn mi, ẹ fẹ́ràn ilé mi, ẹ fẹ́ràn ọkọ mi, ẹ respect ìyálé mi,
ìyálé tó dáa ni mo ní. Ìyálé mi ò ní mí lára o, kì í ṣe olórí burúkú, kì í ṣe àṣìtọ́ ní obìnrin, kò lè kórìíra mi, kó máa jẹ́ kí àwọn ọmọ òun kán wá máa wá sọ́dọ̀ mi, kán máa jẹ, kán máa mu, kán máa bá mi ṣeré, kán máa wọ yàrá mi. Do you understand what I'm saying? I'm not saying this to make him to make my ìyálé happy. Ẹ mọ̀ wípé mi ò ní parọ́ fún yín. Mi ò lè parọ́ fún yín. If she's not good, I will tell you that she's not good. I will tell you that ó ti ní mi lára, ó ti dà mí láàmú. Voice note tẹ́ gbọ́. Wọ́n ṣọ́ mi serve ni. Mo dẹ̀ place wọn lọ́wọ́. Lẹ́yìn ìgbà yẹn, a dẹ̀ ti yanjú ẹ̀ nílé wa. Mo rò pé ẹni yẹn wá gbọ́ wípé a ti yanjú ẹ̀, àlàáfíà àti ìjọba. Ó wá wò wípé Mẹ́wọ̀ọ́láká ò ní níbùjókòó sẹ́ẹ̀. Mẹ́wọ̀ọ́láká yìí ọkàn ẹ̀ ò ní balẹ̀ sẹ́ẹ̀. Kò mọ̀ wípé kò sí nǹkan tó bò ló lọ play ẹ̀. Gbogbo nǹkan dẹ̀ ń sọ yẹn fún fídíò wà lọ́wọ́. Kẹ́lẹ̀ máa wo nǹkan tí Poshman kìíní sọ. Àbúrò ọkọ mi tó tún explain fún tó ń sọ fún wípé ó máa tẹ́. So ìwọ ni ẹni ibi tó ń wọnú díẹ̀ Mẹ́wọ̀ọ́láká tó lọ ń sọ rádaràda. Tó bá jẹ́ Nàìjíríà ló wà, a máa gbé ẹni. Ó tún mú àbúrò ọkọ mi, ó tún screenshot message ẹ̀, ó tún bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀. Ìyẹn la fi mọ̀ wípé the war is against me. The war is a fẹ́ make sure wípé kò ní bùjókòó. Àdìsá ẹ̀ tó fi ń ṣakọ yẹn, a fẹ́ ba bùjókòó ẹ̀ jẹ́. A dẹ̀ ti fà wọ́n lọ́lọ́run lọ́wọ́. N tó bá tọ́ sí wọn kọ́ lọ́ọ́ ṣe fún wọn. N tó bá tọ́ sẹ̀ríà tó bá tọ́ sí wọn kọ́ lọ́ọ́ ṣe fún wọn. So I'm just here to clear the air. Ṣé ó ti yé yín? Ẹ̀yin oní you look stressed ìsọnù. You look stressed. Try to relax more. Èṣù ń ṣe mí. À ń fọ̀rọ̀ yín paṣáyó ni. Ìgbà míì máa ṣẹ̀ṣẹ̀ jí máa kàn ṣe fídíò. Ìgbà míì máa kàn decide. Máa ṣẹ̀ ṣàlùwàlá tó máa ṣe fídíò. Bẹ́ẹ̀ ni kọ́lọ̀ mi ṣe máa ń rí. Kò sógun stress kan lọ́rọ̀ mi. Àlàáfíà lẹ́wà. Mo dẹ̀ tún fi àsìkò yìí gbogbo ẹ̀yin ìyálé mi pátápátá. Mo tún tán bá tiẹ̀ wá sọ wípé mo rí yín fín. Mo rí yín fín, mo dẹ̀ apologize. Bẹ́ẹ̀ ni. Èmi náà mo máa ń ṣàwàdà kan láàrin yín. Tí ẹ bá ti ní Mẹ́wọ̀ọ́láká bọ́ síbí, Mẹ́wọ̀ọ́láká ó yá wá gbé abọ́, wọ́n ti máa ní ẹ fi mí lẹ̀. Ìyàwó kékeré máa ní last born ló máa ń bàjẹ́ jù, máa ní mo bàjẹ́ nìyẹn. Tí ẹ̀dẹ̀ máa gbá mi, ẹ máa bá mi ṣeré, ẹ máa ṣe. Mo tún sọ fún yín wípé tẹ́ ẹ bá tún rí wípé mo kó yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Iṣu yín ló tọwọ́ yín bẹ̀pọ̀. Iṣẹ́ tí mò ń ṣe ni mo fi kó yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Ẹ má bínú. Ẹ ní gbóngbé sọnù bí kò ṣe bí ọmọ lágbára Ọlọ́run. Ẹ ní gbọ́mọ sí. Ìfẹ́ tẹ́ ẹ ní sí mi àti inú kan tẹ́ ẹ fi ń bá mi lò. Ọlọ́run á bá mi san yín lẹ́san olóore. Ilé yín ò ní gbóná. Ọkọ yín ló lọ fẹ́ gbajúmọ̀ o. Ọkọ yín ló lọ fẹ́ àwọn ará ẹ̀yìn orí Facebook. Bọ́dẹ̀ ṣe ń ṣe nìyẹn. So Mẹ́wọ̀ọ́láká, ṣé ọ̀rọ̀ mi ti yé yín? Ẹ rí wọn, wọ́n ti ń lọ látòrí 2.1k viewers àti já sí 1.4k. Ayé alábòsí ò lè dáa. Ọlọ́run gan ti fi wọ́n rè. Ọlọ́run ti fi wọ́n rè. Ẹ tún lọ wá fídíò mi. Ẹ tún lọ wá voice mi ti the place ọwọ́ yín mọ́ ná. That is why one of the reason tí mo fi wá sọ wípé kẹ́ ẹ máa bá manager mi sọ̀rọ̀ nínú DM mi. One of the reason tí mo fi sọ wípé ẹ gbọ́dọ̀ sanwó kí n tó cancel yín. Torí nínú àwọn ibi tí mo ti cancel náà tí mo ti ṣàlàyé nǹkan kan fún orúkọ ti jara, wọ́n ti join ní ẹ̀ mọ́ra. Kẹ́ lè mọ̀ pé àwọn èèyàn wà manipulative. That is why you will pay. Kò tó ní therapy session pẹ̀lú mi. That is it. I don't just receive call anyhow. Àwọn tí mo ṣì ń dá lóhùn nínú WhatsApp mi, àwọn tí mo receive call wọn direct, àwọn tí mo ti trust tó jẹ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tí mo mọ̀ wípé èèyàn dáadáa ni wọ́n ni mo fún ní audience. That is why I don't answer anybody anymore. So, bó ṣe jẹ́ nìyẹn. Mẹ́wọ̀ọ́láká, anybody tẹ́ bá wá rí lẹ́yìn eléyìí tó bá tún ṣe cut and joy tó tún ní
àní mẹ́wàá láká òun máa bẹ́ẹ̀ pò ní tó tún ṣe cut àjọ ẹ̀ tó tún fẹ́ quote me out of context pẹ̀lú fídíò tí mo ṣe yìí ẹ má bàjá mọ́ ẹ jẹ́ àfàlẹ́ Ọlọ́run lọ́wọ́ ẹ jẹ́ àfàlẹ́ Ọlọ́run lọ́wọ́ ọjọ́ wọn ẹ jẹ́ àfi wọn lọ́lọ́run lọ́wọ́ à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà ìlara kò tán bọ̀rọ̀ òun ni mo ṣe ní ọkọ lọ́kọ mi o mo wíṣì kí n lórin tí mo lè kọ fún ìyáálé mi Aisha baby adúmáradán obìnrin rọgọdọ ìjà lóde tó rí dòwe ìyáálé mi ṣé mi ń sanra jù gan lọ mo sanra jù lọ ìyáálé mi beautiful black ebony ọmọ ọlọ́mọ bìrìtìkó tó bá sọ èbó báyìí á dàbí pé kẹ́ ẹ pọn lẹ́nu lá ẹ bá mi wórin ìyáálé kí n kọrin fún ìyáálé mi. The only thing is the problem is she's not the type that you won't even see her picture online. Can you be somebody that you can see ó gbẹ́sìn yé ká ní pé ẹni tó lè gbé picture ẹ̀ online àbí tó lè ṣe kíní àjọ máa wá síbi tó máa wá sọ̀rọ̀ ni. But she's a private person. She's a private person. So she loves me. I love her. There's no problem. Old kíní that if you play sọ́wọ́ nígbà tó rí pálá àfi àdé náà tún gbé síta. So ọkọ lọ́kọ mi o ẹ bá mi jó yẹ iná mi lówó lórí TikTok. Ẹ fún mi àwọn kan ti fún mi ní money gun. Prof ti fún mi ní rosa. Ó yá mi ìgbà láyọ̀ rí. Ẹ fún mi ní money gun àti rosa. Ó yá ọkọ lọ́kọ mi o gẹ̀gẹ̀ ọkọ lọ́kọ mi o. Máa yí ṣó lọ sí rárá ọkọ lọ́kọ mi. Wọ́n máa lọ sí o ṣé ti rí pé wọ́n ti ń lọ. Ohun tó fẹ́ gbọ́ wọn gbọ́. Wọ́n fẹ́ mi lé olórí burúkú. Props ẹ ṣe jàre wọ́n ti fún mi ní rosa wọ́n fẹ́ mi lé olórí burúkú. Àní fi ilé wa wọ́n máa ṣẹ̀sín wọ́n máa ṣòṣì lórí social media. Àwọn tí wọ́n fi ilé wọn ṣẹ̀sín tó ń fi ayé wọn ṣẹ̀sín nítorí pé wọ́n fẹ́ yàwó lé wọn àwọn ni kẹ́ ẹ lọ bá kì í ṣàwa rárá kì í ṣàwa ìdílé aláyọ̀ ní ìdílé wa triple A wọ́n ti ná mi lówó kì í ṣàwa àwọn tí wọ́n torí wípé wọ́n fẹ́ yàwó lé wọn tán ba ayé ọkọ jẹ́ tán ba ilé jẹ́ tán ba ẹbí jẹ́ ó ń dúró dè wọ́n lọ́jọ́ iwájú ẹ̀rìn ẹ̀pọ̀ sókèrè rajà kì í ṣọ̀dọ̀ wa àwọn tó fẹ́ gbẹ̀mí ìyàwó tán fẹ́ lé wọn àwọn ni kẹ́ lọ bá kì í ṣe ilé wa ilé aláyọ̀ ní ilé wa alálùbáríkà ni àwọn ìyálé mi gbogbo post tí n bá dẹ̀ ti make know that it is my content it is my business you understand I can't throw shade at my ìyálé so mind the business yín. Nobody is throwing shade at anybody. Ìgbà mi gan ọ̀dọ̀ àwọn ìyálé mi nínú ọ̀rọ̀ wa ni màá ti rí inspiration. Bọ́sẹ̀dé GMK bọ́lẹ̀ wà látàárọ̀. Ẹ ṣe jàre. Ọ̀dọ̀ ìyálé mi nínú ọ̀rọ̀ wa. Àwọn ìyálé mi nígbà tí gbogbo ìyàwó ilé bá dúró tá bá ń debate tá bá ń sọ̀rọ̀ ni mo ti máa ń rí inspiration mi tí mo ti máa ń post. So ẹ ṣọ́gbà yín. Ẹ ṣọ́gbà yín. Ọkọ lọ́kọ mi o. Ó yẹ ná mi lọ́wọ́. Ọkọ lọ́kọ mi o máa yí ṣó lọ sí rárá ọkọ lọ́kọ mi ọkọ lọ́kọ mi máa yí ṣó lọ sí rárá máa yí ṣó lọ sí rárá tẹ́ bá ní mo mọ nǹkan tẹ́ máa sọ ẹ ló wá ṣe damage control ni ó wá fọgbọ́n bẹ̀ yálé ẹ ni wọ́n ti fẹ́ lé nílé tí mi ìbá bẹ̀ yálé mi ta ni mo fẹ́ bẹ̀ àwọn ṣe damage ayé yìí ti bàjẹ́ orí yìí ti burú ẹ̀ẹ́dẹ̀ lè láyọ̀ torí mo mọ̀ wípé ẹ̀sùn ẹ̀ wo ayé onílara ò lè dáa wá ṣe damage control ni ó wá fọgbọ́n bẹ ìyálé ẹ̀ ní bóyá yẹn ti fẹ́ lé nílé ṣèbí ìyálé mi ni tí mo bá bẹ̀ kí ló kọ́ ó wá ṣe kiri kan ìyẹn ti ṣe kiri kan ìbọn kan mi ni ṣèbí ilé wa ni ó dà mo bẹ̀ mo máa fi yín káàtì cruise láyé ẹ̀ ní ṣerú ẹ̀ lẹ̀ ṣerú ẹ̀ mọ́ ó wá bẹ̀ yálé ẹ̀yìn ìyẹn ti ṣe kiri kan ọkọ ẹ̀ ti fẹ́ lé ṣé mo pé ẹ rántí pé mo sọ fún yín pé tán bá lé mi gan mi ò lọ ẹni ńlá náà ló ṣe ńlá ẹni tí wọ́n bá fẹ́ lé ẹni tí ó fẹ́ yàwó lé tí ò dẹ̀ balẹ̀ jẹ́ tí ò bọ̀nà jẹ́
tí ò dẹ̀ ta ọkọ fún ará àta ṣe là ń pọ́nlé ẹni àpọ́nlé ẹ̀jẹ̀ bẹ̀. Àwọn ìyá yín ni wọ́n lè bẹ̀. Àwọn ìyá àti yín lálábùkù, àwọn ìyá yín lè yàn rádaràda. Àwọn ìyá yín ló di àjẹ́ nítorí pé ó fẹ́ ìyàwó lé wọn. Ẹ̀jẹ̀ bẹ̀ kàn mí. Ìyálé mo lè gbé báàgì tẹ̀lé. Mo lè mi lè fọṣọ. Òun kò ní gbà alákọ̀wé ni. A ní what? Mo ti ẹ̀jẹ̀ rẹ̀. A ní what? No, I don't want that. Òun kò ní gbà mi lè fọṣọ. Mo lè gbé báàgì tẹ̀lé kí n lè rí owó jí nínú àpò ẹ̀. Ayé yìí ò wù mí ayé àánú posh ló kàn ṣe mí posh. Kíní kan ni mo kàn fẹ́ sọ. Ṣé wá rí gbogbo ìrìn àjò tí mo rìn láyé, mo ti bá Ọlọ́run sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ní òkùnkùn, tẹ́ ń ta ọfà sí ìmọ́lẹ̀ ilé wa. Gbogbo ẹ̀yin tẹ́ ní àwọn ẹbí ilé Mobọ́lá ò ní nísinmi nítorí pé wọ́n fẹ́ mi. Irú ìrìn àjò yẹn ni gbogbo àwọn ọmọ yín àtọkùnrin àti obìnrin náà máa rìn láyé àfi tẹ́ bá túbá níwájú Ọlọ́run ọba tẹ́ bá jáwọ́. Nítorí wípé Ọlọ́run á san yín lẹ́san ìwà àbòsí yín. Ọmọ yín àrìn, o kọ́mẹ̀ntì nípa ẹ̀ ni, o sọ ohun tójú ẹ̀ ò rí ni, o blọ́ọ̀gì mi ni, inú ẹ̀ dùn wípé o tún wò wípé ládùúrú ìrìn àjò tí mo rìn láyé mi, ládùúrú ìrírí tí mo rí láyé mi, ibùjókòó ayọ̀ tọ́lọ́run tún fún mi, ibi ìfọkànbalẹ̀ tọ́lọ́run fún mi, jẹ́ máa sọ̀kò síbẹ̀. Àtàwọn tó ń tẹ́wọ́ gbọ́, àtàwọn tó ń fẹ́ràn ẹ̀ unconditionally. Kò easy. Mo mọ̀ wípé kò easy. Ẹ̀yin náà ò believe ẹ̀ wípé èèyàn kan lè dédé sọ wípé wọ́n dẹ̀ gba mẹ́wàá láká wọ́n dẹ̀ fẹ́ràn ẹ̀. Ẹ rò wípé ó lè rí bẹ́ẹ̀. Mo rántí nígbà tí mo sọ̀tàn ìgbésí ayé mi sometime the first time tí mo sọ ní 2 years ago. Ẹni kò sẹ́ni tó máa fẹ́ mi mọ́. Ẹni I shouldn't have let out all my secrets. Ẹ believe ẹ̀. Ẹ wá wò wípé ẹ máa dà wọ́n láàmú for loving me, for taking me as their own. Àwọn ọmọ yín ò ní nísinmi. Gbogbo ibi tí àwọn ọmọ yín bá ti dé, wọ́n máa pàdé àtakò ni. Gbogbo ibùjókòó àwọn ọmọ yín tọkùnrin tóbìnrin, dáadáa wọn á di àìdáa mọ́ wọn lọ́wọ́. Mímọ̀ ṣe wọn á di àìmọ̀ ṣe. Tọ́n bá ṣe oore á dìbì. Àdàbí tó bá ti jẹ́ wípé bí mo ṣe sọ̀rọ̀ sílẹ̀ yìí bẹ́ẹ̀ kọ́ lórí. I won't stop. Àdàbí tó bá ti jẹ́ wípé ìyálé mi ló rán yín iṣẹ́. Àdàbí tó bá ti jẹ́ wípé ilé wa ó ń gbóná bẹ́ẹ̀ ṣe lọ present ẹ̀. Àdàbí tí mi bá tẹríba fún àwọn ìyálé mi, tí ìbá dẹ̀ ṣe wípé àwọn náà gbà mí, ní èpè yóò ní ṣẹ mọ́ yín. Ṣùgbọ́n tó bá ti jẹ́ wípé òótọ́ ni mo sọ lénìí, tí ò sẹ́ni tó gbé ṣọ́ra yín, tẹ́ ẹ fẹ́ da ilé wa rú, tẹ́ ẹ fẹ́ dá confusion sínú inú ilé wa nítorí wípé wọ́n fẹ́ mẹ́wọ̀ láká, ayé yín ò ní nítumọ̀. Gbogbo ohun tó dùn yín nínú á di ìbànújẹ́ fún yín. Ọ̀nà yín á dàrú tọmọtọmọ. Dádì mi ẹ má sọ wípé kí n má sọ̀rọ̀. Dádì mi rárá. Dádì mi Kẹ́hìndé Àyìnlá, ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Ẹ̀yin náà lẹ ti ń dá mi lẹ́kun má sọ̀rọ̀. Àwọn ọmọ yín ò ní rí bá ti ṣe, wọn ò ní rọ́nà gbégbà. Ní àsìkò tí wọ́n bá fẹ́ yọ nínú ìṣòro, wọ́n á tún máa bọ́ sínú ìmí. Nítorí wípé ibi tí mo bá dé yìí, tí kú ò pa mí, tí Ọlọ́run dẹ̀ fà mí yọ, tó ló ń ṣetán láti fún mi láyọ̀. Tẹ́ wá fẹ́ joyè lénìí. Ìgbà tí Posh kọ́kọ́ bẹ̀rẹ̀, tí àwọn
bí tiẹ̀ náà tẹ̀lé mo kọ́kọ́ fẹ́ rí bí wípé normal wọ́n chase cloud ní Facebook saga ní wọ́n ṣàfẹ́ create content ní toro máa ń ṣẹlẹ̀ wọ́n fẹ́ create content ní wọ́n ṣe I decided to ignore àwọn èèyàn ní kí n má dá wọn ọkọ mi ní má dá wọn lóhùn wọ́n fẹ́ distract ẹni focus on what you're doing tán bá ti bẹ̀rẹ̀ bẹ́yìn I will just block anybody màá kàn block má ti rí wèrè míì tó ń sọ̀rọ̀ màá kàn block ẹ but bóyá torí pé mo dákẹ́ ẹ wá bá débi tẹ́ ẹ bá dé yìí ẹ̀yin náà ẹ wò ohun tẹ́ ẹ ṣe yìí ká ní pé kò sí àlàáfíà nínú ilé wa ẹ̀yin náà ẹ wò ká ní pé kò ti sí àsọyé àti àgbọ́yé lórí ọ̀rọ̀ yìí báwo lẹ bá ṣe fẹ́ ṣe mi ìdó yín lọ́kọ kò sí nínú yín ní gbogbo ìgbà tí mo fi single tó máa ní ọkọ mi máa bá mẹ́wọ̀ lákàsùn rí àbí mẹ́wọ̀ láká máa ti fẹ́ gbọ́kọ mọ́ mi lọ́wọ́ mi ò ṣẹ̀yìn mi ò ròyìn mi ò dọ́kọ sí yín lọ́wọ́ ìgbà tí mo fẹ́ ṣe ìyàwó ẹ try láti get nude video mi by setting me up wípé ẹ gbé contract advert fún mi mi ò fọ́ọ̀lù sí ẹ wá ní fídíò títí ẹ rí ọkọ mi mo ti gbọ́ mo ti kúrò lórí ọ̀rọ̀ mo kàn ń sọ̀rọ̀ lọ ni mo ti bọ́ sórí program mi ọkọ mi ṣe gbọ́ mo ti bọ́ sórí program mi mo kàn ń sọ̀rọ̀ lọ ni ó ti tán mo ti kúrò lórí ẹ̀ ẹ wá títí Ọlọ́run ò fún yín ṣe kí ló wá dé kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́ kí ni mo gbà lọ́wọ́ yín mi ìbá yín ṣòwò ogún òwò ní ìpayín lọ́mọ jẹ òótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ gbogbo ohun tí mo sọ látòkè désàlẹ̀ lórí polygamy lórí women diaspora lórí ìyàwó ilé lórí ìyálé ilé lórí ìyàwó ilé lórí single mother ẹgbẹ́ ìkan síta ń bẹ tó jẹ́ irọ́ ẹgbẹ́ ìkan síta ń bẹ tí àwọn èèyàn tó bá ní lárí tí ò fi ní kẹ́kọ̀ọ́ kò dẹ̀ sí bá ṣe máa sọ tọrọ àtàbára lé àtàbára oko ẹni tí ò kàn gan máa wò wípé àbí wọ́n ti sọ̀rọ̀ mi fún lágbájá ni bọ́rọ̀ ṣe máa ń rí nìyẹn ṣé èmi tí mo lè. náà ẹ̀yin ìyá mi bàbá mi ẹ káàbọ̀ padà ẹ ti gbọ́ side of Mẹ́wàá Local ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ tó fi di wípé ó fi ní kíyàlé òun kí wọ́n fò kí wọ́n ní ìṣù ẹ jọ ẹ̀yin abiyamọ tòótọ́ ṣó dáa bẹ́ẹ̀. Number 1 Mẹ́wàá Local ó ti jóye pa mí nkú tí ń ṣorí bẹbẹ sọkọ tó wọn náà máa advice ìyàwó náà dé máa advice ẹ àwọn tó jẹyà láyà ẹ ó advice wọn so àwọn ọmọ lẹ́yìn ìbẹ tó lè mi ò bá yóò jàjì àdúpọ̀ èmi mo kéré jù lórí social media kọlọjẹ ń dàgbà kẹyìn mi dàkú kọ so àwọn náà máa advice ẹ bá mi hashtag Mẹ́wàá Local sister mi ni aborí má bọ̀ wá sister mi oníjàbù sọnù ẹ bá mi hashtag ẹ jẹ́ kó gbórí wọlé síbí báyìí kó wá gbọ́ tẹnu baby of Yorùbá nation ebu tí báwọn kò gún mi kò dùn mí kò tẹ ebu wọlé tẹ̀fẹ́ mú mi lórí social media mọ́ tó fẹ́ dùn mí now Mẹ́wàá Local níwọ̀n bá ìgbà tí ọkọ ẹ ti sọ fún ẹ wípé ìyàwó tóun fẹ́ láti gbà wọ́n mọ̀ wẹ́ o kì í ṣalágbájá èèyàn o kò ń ṣe ní social media o kò ń ṣe ní tó máa attack èèyàn o tó bá ti bínú ó ti tán nínú ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ yẹn lè mi àyọ̀ká ìjẹ ṣẹ́rí dára bá mi níbi tí mo ti ń bínú ẹ̀rọ bí mo máa bínú yẹn fún oṣù kan ni ibẹ̀ ló mọ̀ o nígbà tí mo wá ń sisi mo máa ń bínú gan kó tọ́nu mi gbogbo àti mo ti bẹ̀rẹ̀ sí ní ṣàbíamọ́ àṣọ òótọ́ lọ̀rọ̀ ẹ̀yin àgbà wípé téèyàn bá ti ń bímọ ó máa yógun jà ni ká má wá sọ títí tí mo fi wá débi tí mo dé tí mo wá di speaker
ibi tí n bá ti bínú ló ti mọ mo lè máa lé pé ìwọ mi ní forgive ẹ láyéláyé irọ́ ni o má ti dé kọ̀rọ̀ yàrá mi mo ti forgive ọkọ tó wá gbé ẹ sílé èjìká tí ò jẹ́ ká ṣọ jábọ́ lọ́rùn ẹ tí ò jẹ́ ká yé ní ẹ síwòwò ó wá ròyìn fún ẹ pé ìyálé òun ṣalágbájá èèyàn ẹ̀yin náà ṣàgbọ́rọ̀ látẹnu Mẹ́wàá Lọ́kà ó ṣẹ̀ṣẹ̀ wá bọ́ síta ó wá body shame ọmọbìnrin yẹn kò yẹ kó forgive ẹ èèyàn burúkú ní ẹ Mẹ́wàá Lọ́kà á jẹ́ pé ìwà tó lò ó ní tó ń háìdì nítorí Ọlọ́run jẹ̀jà gbógo fọ́lẹ̀ Ọlọ́run sọ ẹ̀gbọ́n ẹ̀dògo ìwà yẹn ló padà wá wù ọgbọ́n sọ fún ẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ títí tẹjọ fi gbé fún 1 year wípé ìyálé ẹ kì í ṣalágbájá èèyàn tó bá ti bínú ti tọ́ nìyẹn kì í ṣòun ló máa set ẹ up ló máa rán àwọn èèyàn sí ẹ wípé kó lọ ṣèkà fún ẹ pé kì í ṣe ìyálé ẹ ó tún wá mẹ́sẹ̀jì ẹ ọkùnrin tún wá sọ fún ẹ wípé ẹni tó mẹ́sẹ̀jì yẹn ó yá block ẹ ó wá rí pé bọ̀dá Àdìsá ó wá rí pé wọ́n kúrò ń bẹ̀ ó wá ṣe voice note ó wá bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ ìyálé ẹ láì ṣe wípé o ti ní solid evidence tó fún ọ wípé ọmọbìnrin yẹn òun ló attack ẹ now look at you èèyàn burúkú ní Mẹ́wàá Lọ́kà rádaràda ìwà burúkú ó wà nínú ẹ̀jẹ̀ òun náà ló fi rí ilé ọkọ gbé tó fi dórí number 5 má bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ bí wọn náà ṣe máa sọ fún yàn nìyẹn o ẹ má bínú ẹ̀yin ìyá mi bàbá mi èmi náà tí rí ilé ọkọ gbé kọ́ lọ ń jẹ́ rí ilé ọkọ gbé bọ̀ tí yẹn ní a máa sọ̀rọ̀ torí òun náà máa ń ṣe ṣọ́ṣọ́ sí gbogbo ọ̀rọ̀ bó sọ̀rọ̀ wọn Nàìjíríà ẹ bá Mẹ́wàá Lọ́kà ń bẹ̀ bó sọ ti Yorùbá nation ẹ bá Mẹ́wàá Lọ́kà ń bẹ̀ bó sọ̀rọ̀ gbéyàwó ẹ bá Mẹ́wàá Lọ́kà ń bẹ̀ bó sọ̀rọ̀ kú àtòbò ẹ má bá Mẹ́wàá Lọ́kà ń bẹ̀ kó sọ̀rọ̀ náà lórí social media she always proof pé òun lòun wà perfect jù òun lòun mọ̀ jù èèyàn tó bá dẹ̀ ti ń rí rẹ̀ ní ìrè wípé òun lòun gbọ́ jù tóun mọ̀ jù Bíbélì fi irú wọn júwe aṣiwèrè nìyàn ló máa sọ wípé òun lòun gbọ́ jù irú èèyàn bẹ́ẹ̀ ni Mẹ́wàá Lọ́kà ká sòótọ́rọ̀ ó wá bọ́ sí dáńsọ láwọn kan pariwo justice for ìyálé ẹ àwọn yóò ní gbàṣẹ́ ni irú ẹ̀mí sí mi lè pariwo justice for ìyálé ẹ yes mi ò lè pariwo ẹ̀ torí ìyálé lèmi náà mi lè pariwo justice for ìyálé ẹ because kò rán wá ṣe bó bá ti ẹ̀rán rẹ̀ mi ṣe máa sọ fún nípa ẹjọ́ torí ọlọ́ ẹ ti bá kọ tó bá níbẹ̀ ni ẹ ti bá bo bẹ́ẹ̀ ni kílẹ̀ bá ká ìjà okòwò lẹ̀ ń jà àlùbáríkà tó wà lórí oko yẹn ti kó o ẹ ti bá kọ ẹ ti bá bo so kí wá níjà wèrè kí ló ń wá justice orí búwo lẹ̀ ń bá ká irú èmi yóò lè pariwo justice for ìyálé ẹ sórí gbogbo tí mò ń ṣe mo fi ń jú ẹ padà nínú tó fi ń jó òyàn kò yẹ ń gbẹnu sí òun mo ṣe máa fi ẹ ṣe ẹyìn bàbá tẹ bá ń wò mí ẹ subscribe ṣẹ lọ́rọ̀ tó wà lẹ́yìn àwa kàn máa fi káàṣì cruise a máa fi Mẹ́wàá Lọ́kà pa ni a máa bá spread ìwà burúkú ọwọ́ ẹ because ó máa ń sọ pé òun lòun gbọ́n jù gbogbo àwọn tó ṣe ṣòfò ẹ báyìí máa gbé gbogbo ẹ wá máa wá analyze gbogbo ẹ máa wá fi ẹ káàṣì cruise lórí social media yìí gbogbo àwọn tó mọ ẹ̀tọ́ ti wá tó àṣírí ẹ ìwọ mọ̀ pé nílé ayé yìí ṣe rí especially tó bá ti lè lọ fẹ́ ọkọ lọ́kọ gbogbo nǹkan ni wàá gbà mọ́ra tó bá jẹ́ pé Mẹ́wàá Lọ́kà gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu gbà tọkọ sọ wípé blọọkù nọ́mbà yẹn má sọ anything ó wá rí pọ́kọ́ jáde olóhùn blọọkù nọ́mbà yẹn gbohun tó wá bí tó bá jẹ́ pé gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ni wàláì kò sẹ́ni tó máa mọ̀ lórí social media wípé àárín òun àti ìyálé òtò débi tó máa wá diṣọ atayán lórí social media tí gbogbo àwọn blogger máa gbé ó wá ń bú èèyàn kan pé ó yẹ kó fi orò sí èèyàn kan nílùú ó ń gbáyàwó ó ń gbé fálè ó ṣe kinní kan kí n tiẹ̀ pẹ̀lú yàrá tá à ń sọ nìyẹn ṣọṣọṣọ abojúgun lẹ́gbẹ̀ẹ́ tí ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ìṣá ni ọ̀rọ̀ lọ́rọ̀ ni òun ló máa rẹ́ni torí ẹ̀ tẹ̀ òun ló máa rẹ́ni torí ẹ̀ straight bí ọ̀bọ́ta ṣe show fún wọn á ju update fún wọn ṣé wọ́n fi ṣí ẹni Mẹ́wàá Lọ́kà irú ẹ̀mí sinmi ìgbàdúrà kó fi bọ̀dá Àdìsá sílẹ̀ ọlọ́wọ́ dẹ̀ ṣe bẹ̀ níbù ìjókòó tó máa wà títí dọjọ́ ogbó ẹ ṣùgbọ́n jọ dẹ́ẹ̀dẹ́ mẹ́ra hó ìwọ náà gbọ́ ìyálé òun ṣe social media ó kó ẹni ẹlẹ́ni síta bí ọmọ ọjọ́ mẹ́jọ tí àwọn tí ẹ̀kan bá wá bọ́ sí tánsìn tó bẹ̀rẹ̀ sí ní drag woman yẹn ṣe inú àwọn ọmọ woman yẹn máa dùn lẹ́ni tó release ẹ̀yin náà máa wo Mẹ́wàá Lọ́kà ibi tó bá ti mọ̀ pé mo ṣì lọ́mọbìnrin yìí tó ń pè ní Mẹ́wàá Lọ́kà yìí nìyẹn o ó ní bínú ni sister mi jẹ́ ìsọ̀rọ̀ mi ìbú ẹ mo kàn ń gbà ẹ nímọ̀ràn ni Lady K ọmọ dáadáa ni ẹ ibi tó bá ti mọ̀ pé mo ṣì ní Mẹ́wàá Lọ́kà ọkọ sọ fún ẹ pé ìyálé ẹ kò ń ṣe alágbájá èèyàn
ìyálé tí ò bẹ́ẹ̀ ṣe tó dé ń release àwọn ọmọ ológo tó ti ara ẹ̀ jáde kó máa wá sùn kó máa wá jí sílé ẹ̀ ṣé irú ìyálé bẹ́ẹ̀ yẹn ń bá yọjà ẹ̀yin ìyá mi bàbá mi ẹ̀yin ọlọ́gbọ́n onímọ̀ onílàkàyè ṣé irú ìyàwó bẹ́ẹ̀ yẹn ìyálé bẹ́ẹ̀ yẹn kò sí fọwọ́ sí ìgbéyàwó wà tọkọ ẹ̀ ìyálé tó lè fà ọmọ ẹ̀ sílẹ̀ wíkẹ́ndì pé ẹ máa lọ ẹ kí wọn lọ́hùn ẹ kí wúmù táwọn ọmọ yẹn dẹ̀ máa wá wọ́n á jẹ wọ́n á mu wọ́n á ṣe falala falala ẹ jọ ṣeré jáde pẹ́ láwọn ọmọ títí ẹ ò tí bí fún bàbá wọn o kò ì bí fún bàbá wọn kọ́ lọ bá mi ṣọmọ fún bẹ́ẹ̀ o kó bí bẹ́ẹ̀ kó bí sùn kó bí wàlẹ̀ ń bẹ́ẹ̀ o ní mẹ́wàá lọ kààyè olórí gbígbẹ bí ẹja kóté yìí orí ẹ̀rí kolobo báyìí tó bá ti gbé sínú jáàbù onígbò lójú sọnù bó ṣe máa ń sọ tèèyàn nìyẹn jẹ́ àtẹ́síwọ́ náà lójú mo ń bẹ́ẹ̀ ṣeré ni mi ò bú ẹ sísítà mi aborí má bò wá. àwọn ọmọ yẹn wá wọn á lọ́jọ́ méjì ìjọ́ mẹ́ta nílé ẹ ìwọ náà ló kún fẹnu ara ẹ sọ ìwọ ló wá fẹ̀dí ara ẹ síta ọlọ́run tó dẹ̀ fẹ́ kí ìwọ náà pẹ̀ láwọn tó máa ṣẹ̀sín ní 2024 ọlọ́run jọ̀ọ́ gbogbo àṣìṣe mi olúwa dáríjì mi má jẹ́ ń ṣẹ̀sín o áńgẹ́lì burúkú tí ń pín bànújẹ́ 2024 má jẹ́ òpin délé mi àtàwọn olólùfẹ́ mi o because nobody is perfect gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ èmi tí mo jókòó ẹlẹ́ṣẹ̀ ni mi èyí tí mo ń ṣe igbó àìmọye ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ láti pàṣẹ ọ̀rọ̀ ẹnu tí mo ń sọ yìí ṣùgbọ́n kọ́ lọ ń dáríjì mi a lè má gbẹnu sí máìkì náà nà ẹ mọ̀ pé mi ò ń gbéraga mi sọ pé èmi mo innocent èmi mo holy I know they do am ṣùgbọ́n mẹ́wàá ló kà òun ló pé tán ẹ lọ wo voice note ẹ mo ti gbé wá sórí platform yìí tó fi sọ̀rọ̀ sí ìyálé ẹ̀ àánú woman yẹn dẹ̀ ń ṣe mí ó body shame ẹ̀ ó lẹ́lẹ́dẹ̀ ni ó lọ́ra ti pọ̀jù kò fine ó ní kò lè dúró níbi tóun bá dúró sí meanwhile woman yẹn ò dẹ̀ ṣẹ́ kò gù ẹ́ ìwọ ló wá jókòó ẹ̀dọ́ tó rá jókòó dóṣì ní ẹ ò tí bímọ fọkọ kò dẹ̀ ti torí ẹ̀ kó yú ẹ lẹ́nu ó tún fún àwọn ọmọ ẹ̀ ní freedom wọ́n wá sílé ẹ ìyẹn gan lásán gan ló yẹ kó wò kó má sọ anything ó wá bu ó níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu akálòlò tó ń sọ ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ìyálé ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó wá larúkọ ọmọ lórí gbàgàgbàgàgbàgà ó jẹ́ kí gbogbo social media kọ́ mọ orúkọ ìyálé ẹ̀ kẹ́ mọ́ wọ́n mú òṣì tó ń pè ní mẹ́wòó kó káì ó wá dárúkọ ìyálé ó dá ẹ sórí social media ó wá body shame ẹ̀ ó yẹ̀yẹ́ ó ló ní ẹ lára látọdún kan tó ti fọ́kọ kò jẹ́ kó gbádùn níwọ̀ ẹlẹ́dẹ̀ ọlọ́gàá lára yìí ìwọ tó fine ó dá ó ṣe é rí for you to come outside láti ṣerú voice note yẹn mẹ́wàá lókà ó yẹ̀yẹ́ ọkọ ẹ̀ gan ó yẹ̀yẹ́ ọkọ ẹ̀ ó dójú ti ọkọ ẹ̀ ó body shame ọkọ ìyàwó ilé ọkọ ẹ̀ kí ló dé ṣé wọ́n fi ṣe yín ni ìwọ ọlọ́kọ márùn-ún tó ń bú ọlọ́kọ kan tó ń body shame tó ń yẹ̀yẹ́ lẹ́ni tó ti bí sùn tó ti bí wàlẹ̀ fọ́kọ ó ti bí ògo ó bí glory ó bí àlàáfíà ó bí dùnú because tí ó bá bí ògo fún ọkọ ni ó ní rí ọkọ yẹn wọ̀ tí ó bá bí dùnú fọ́kọ ni ó lè láyọ̀ ọkọ gan ò lè máa sọ fún ẹ wípé ìyálé òun ń ṣe èèyàn burúkú àti kọ́ ni wípé ó máa fẹ́ ìyàwó mi wọ́n náà fẹ́ràn rẹ̀ sọ̀nà ó lákọsílẹ̀ ni ẹ̀yin muslim náà dẹ̀ lẹ máa do afá lẹ máa gbé kùránì balẹ̀ lẹ máa ní mẹ́lọ ọlọ́run sọ ẹlòmí àti ẹ̀tún ní wọ́n lọ wà kọsẹ̀ jáyé òun nígbà tí wọ́n sọ kùránì kalẹ̀ wọ́n láfi kóhun fẹ́ yàwó pé mẹ́ta àfi kóhun fẹ́ pé mẹ́rin now look at it ọkọ ẹ̀ ó ṣe social media person àtìgbà tó ti ń rìnrìn àjò ayé ẹ̀bọ̀ àtọkọ àtìyálé wọn ò blọ́ọ̀gì wọn bí lórí social media ó kó wọn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ó fi wọ́n ṣẹ̀sìn ó fi wọ́n ṣẹlẹ́yà ìwọ náà tún wá lẹ́nu ìgbàgà ó tún lè sọ síta ẹ̀yin yẹn ṣàgbọ́ nínú fídíò sí mẹ́wàá ló ká sọ ẹ ṣàgbọ́ nǹkan tó sọ ní ìyálé òun ṣọ̀rọ̀ ẹ̀kọ́ ṣe ní social media ẹ ti parí ìjà lágbára ọlọ́run ilé yẹn ò ní dàrú o mẹ́wàá ló kà tí ilé yẹn bá dàrú tẹ́ni ti bá ṣẹlẹ̀ sí ìyálé yẹn ìwọ la máa drag lórí social media ṣùgbọ́n èmi gbà ládùúrà ní agbára ẹnìkan ṣoṣo tẹ́mi gbàgbọ́ ò tí ń ṣe Jésù ọmọ ọlọ́run o ilé ẹ̀ ò ní dàrú ọ̀dẹ ò ní dàrú ilé tó wọ̀ yẹn ó ti ṣe 1 year anniversary ńbẹ̀ wàá ṣe 10 years anniversary wàá ṣe 20 years ẹ bá mi hashtag ẹ kó wo fídíò yìí wàá ṣe 100 years anniversary ńbẹ̀ láṣẹ Èdùmàrè ìyẹn ò ní kó ṣe wèrè ká má drag ẹ o á drag ẹ ṣùgbọ́n ìgbéyàwó yẹn ò ní dàrú wàá gbó wàá tọ́ nínú ìgbéyàwó yẹn ìyálé ẹ náà wà ní kú ogun fìkọ́gbà kan kò ní já ọkọ ẹ
kò ní jẹ́gbà tó bá máa ṣe 2-3 years anniversary wá ti fi ìwà òṣì òyìnbó sọnù ìwé wèrè tó lóòkà tó fi ń bùgá wípé was motivational speaker ibi tí wọ́n bá ti ń speak ìyálé ò lè sọ̀rọ̀ nítorí ẹni ẹlẹ́ni jẹ́ gentle person quiet person ò ní fi bà ayé ẹni ẹlẹ́ni jẹ́ ò ní fi rán ẹni ẹlẹ́ni lọ sọ̀rọ̀ ọ̀sán gangan Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù. Ẹ̀yin olóyè onílàkàyè ẹ̀yin ìyá mi bàbá mi mo ti gbẹnu sí máìkì mi tí bọ́lẹ̀ ń bẹ́ o lórí ọ̀rọ̀ mẹ́wàá lòkà òun náà máa ṣe fáwọn èèyàn tí bá tún ti rẹ̀ tó bá tún ti fi pa tí wọ́n tún ti tẹ̀ sí lójú màá tún gbé wá màá wá analyse ẹ̀ èmi náà bẹ́ẹ̀ jókòó sórí màá tẹ̀ ṣùgbọ́n ìgbéyàwó yẹn kò ní dàrú lórúkọ Jésù má bóyá lé ẹ mo ti bú wúmà yẹn jù no matter kò sí bí bá tẹ̀ ṣe sí ẹ tó tọ́kílẹ̀sì pé kì í ṣẹni ẹlẹ́ni àìmọye ọkùnrin mi tó máa sọ fún ìyàwó pé wẹ̀rẹ̀ níyálé ẹ̀ kò náìsì kò gbádùn o but look at you ó tún bọ́ kọjá wípé ó ń defend the woman yẹn ó ṣe kí ni ọkọ ní ṣé ìyàlẹ́gbò tí mo fẹ́ ṣá kì í ṣèyàn bẹ́ẹ̀ síbẹ̀ náà ó gbọ́ ó body shame ṣé ó statement kò tẹ̀ body shame ó fi bú ara ó fi bú ọmọbìnrin yẹn wo má jẹ́ mẹ́ sọ̀rọ̀ sùn kó má dàbí pa a fẹ́ wá justice mi wá justice ó kọ̀ wá gbẹ́nu sí máìkì mi ẹ̀yin ìyá mi bàbá mi wá ra ohun tí mò ń tà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra body cream tó wà pa tó mú yes ẹ pẹ̀lẹ́ díkẹ́ ìfẹ́ olúwa ṣò kí lẹ̀ ń dúró wò iléeṣẹ́ Danari skincare ló lè ṣe ẹjẹ́ àfi mẹ́wàá lò kàtàjà ẹ bá ṣe é bóun náà ṣe máa ń fìyàn púlù crowd lórí platform ẹ nìyẹn ó fi Yorùbá nation ó fi wá púlù crowd ó fi bàbá mi Májàsọ́lá púlù crowd dánwó ẹjẹ́ ká náà fi gbéyàwó ẹ̀ púlù crowd ẹjẹ́ àfi tajà iléeṣẹ́ Danari skincare. àwọn èèyàn máa ń pé kí wá di wàhálà tí lady k báyìí mo kàn mọ́ wá fi ọmọbìnrin yẹn ṣe yẹn ni tí ẹ ti pọ̀ jù I too know kò sẹ́ni tó perfect tó lórí social media yìí òun nìkan ni ugly mùtẹ̀tẹ̀ tó lóhùn fine ó fine jọ kó gbẹ́nu sàn ẹ jọ ẹ wá ra cream ẹ wá tún skin yín ṣe ẹ̀yin dáàdì ẹ̀yin mọ́mì ẹ wá tún skin yín ṣe inú kàn bí mi pẹ̀lú ọ̀rọ̀ mẹ́wàá lùkà ni but a gbọ́dọ̀ ṣe jù ẹ̀ta lára bá ti ní kòrò òun kò ta òun àwọn onídàá ti sọ wípé ó kó àìsàn ó kó àìwò èèyàn kan ló bá mi sẹ́ndì wet lips tí mo ń ṣíwò àtijọ́ tó ti sẹ́ndì ẹ̀mí tí ìṣíwò ẹ̀yìn jù sínú makeup bag mi ní ìṣíwò ó kàn jù sí inú báàgì tó fi gbé ránṣẹ́ mi dáìpé àwọn nǹkan míì náà tó wà níbẹ̀ àsìkò tí mo dẹ̀ máa lò lélẹ̀ a máa tó bọ́ sí sọ́mà ẹ̀rí báàgì yóò fi di ẹrù ránṣẹ́ sí mi ní láti Nàìjà gbogbo nǹkan tó dì sílẹ̀ báyìí ọ̀fẹ́ ló bá dé owó tún lélẹ̀ láti ìjọ́ tó ti sẹ́ǹdì èmi ò lò ó dà pé ṣáàlì lélẹ̀ ọ̀rẹ́ ni ìdẹrù ránṣẹ́ sí kí n tẹ̀mí tí n bá ti lọ Danari skincare tí mo ti rọra fọṣẹ́ mi pa ojú mi tí mo fọ̀ dànù tí mo gbé cleanser sí tí mo dẹ̀ ṣe kíni tí mo gbé face cream sí Jésù Olúwa wa mi gbogbo ṣáàlì nǹkan kan ìgbò mo ti ráyè ẹ̀yin náà wò ó ti sẹ́ǹdì ẹ̀ sí ti lóko oṣù kan òun ṣẹ̀ṣẹ̀ ń túbọ̀ kò sí makeup bag yes ẹ wá ra báàgì láti iléeṣẹ́ kí ló láwọn ń jẹ́ Unique àti aṣọ àwọn fine bag àwọn fine designer àwọn designer tó gbásíkì tó mú yes ẹjọ́ ẹ pé Lady K kí n fún yín fóònù nọ́mbà wọn tó bá dẹ̀ já wọn léèsì ni wọ́n láwọn léèsì kan owó dá o bí n tẹ̀ lọ pàṣẹ kí n máa wọ̀ yílẹ̀ yàrá mi kí n máa fi ṣe àwọ̀ mi dán sí Jésù lọ́rùn ẹ̀mí mímọ́ láṣírí ẹwà mi kí wọ́n máa wọnú yàrá mi. So gbogbo ẹ̀yin mọ́mí ẹ̀yin dáadáa bá fẹ́ ra fabric tó wà pa ẹ jọ̀ọ́ ẹ pè mí ẹ fẹ́ ra body cream body soap ẹ pè mí ẹ fẹ́ ra kí ló tún kù product iléeṣẹ́ ọtí natural herbal àwọn àgbòjẹ̀dí alẹ́ gidigba tẹ́ máa tètè kanlẹ̀ tí bọ̀dá Àdìsá ò bá máa gbó mẹ́wàá ló kàkiri ni inú voice note ẹ̀yẹn ó sọ títí ó lọ ẹ̀ṣẹ̀ dó òun tán ni torí ẹ̀ ló ṣe fẹ́ kú ó fẹ́ kú sóko ọkọ lọ́kọ gbogbo ẹ̀yin mọ́mì ẹ má gọra yín o ẹ fún ara yín tún nǹkan yín ṣe ẹ wá ra oògùn fún dádì kó do yín dáadáa kára yín kó ṣe kíni kó nà ẹ̀yin dádì ẹ̀yin lè wá ra oògùn kẹ́ gbó mọ́mì dáadáa kínú wọn dùn kó má ṣe ṣìnà ó wà léṣe TL Natural Herbal aláwọn product yẹn lóríṣiríṣi ṣé ti diabetes ni
tí jẹ̀dí ò máa kọ̀wé kò mọ ọmọdé kò mọ anybody ó wà tí flat tummy ó wà lóríṣiríṣi product èyí tẹ́ bá ti fẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìyá ẹ̀yin bàbá ẹ pè mí lórí WhatsApp number kí n fún yín ní phone number iléeṣẹ́ tí All Natural ẹ má gbàgbé 3 years anniversary mi financial support ká empower àwọn àkàndá lórí platform wa ká fi yẹn ṣe 3 years anniversary Thanksgiving ẹ ṣeun gan mi ní wá yín tì ẹ bá mi subscribe o ire.